Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé nínú àwọn ọ̀run, àṣẹ lọ́ba fún àánú àti oore ọ̀fẹ́ ńláńlá láti rí ọjọ́rú mìíràn nínú oṣù àṣepé o. Àgbéyìnga ọlọ́run aláàánú, ọba tó dá wa sí tilé tẹbí tará o, ògo ní fún orúkọ mímọ́ yín. Ọ̀rọ̀ náà tá gbọ́ lé ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín. Orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yìí náà kó Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́rú ọjọ́ kẹwàá oṣù keje. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé òfin ààyò, òfin ààyò. A mú àkọ́sórí wa nínú ìwé Ẹ́xódù orí ogún ẹsẹ̀ ìkẹta. Ẹ́xódù orí ogún ẹsẹ̀ ìkẹta. Ìwọ kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú mi. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Mátíù orí ìkẹfà ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkẹtàléníọgbọ̀n. Ìwé Mátíù orí ìkẹfà ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkẹtàléníọgbọ̀n. Nítorí náà mo wí fún yín, ẹ má ṣe àníyàn nítorí ẹ̀mí yín, ohun tí ẹ ó jẹ, àti fún ara yín, ohun tí ẹ̀yin yóò fi bora. Èmi kò ha ju oúnjẹ lọ, tàbí ara ni kò ju aṣọ lọ bí? Ẹ̀mí kò ha ju oúnjẹ lọ, tàbí ara kò ju aṣọ lọ bí? Ẹ ṣáà wo ẹyẹ ojú ọ̀run, wọn kì í fúrúgbìn, bẹ́ẹ̀ ni wọn kì í kórè, wọn kì í sì kó jọ sínú abà, ṣùgbọ́n bàbá yín tí ń bẹ ní ọ̀run ń bọ́ wọn o. Ẹ̀yin kò ha sàn jù wọ́n lọ? Ta ni nínú yín nípa àníyàn ṣíṣe tí ó lè fi ìgbọ̀nwọ́ kan kún ọjọ́ ayé rẹ̀? Èéṣe tí ẹ̀yin fi ṣe àníyàn nítorí aṣọ? Kíyèsí lílì tí ń bẹ ní ìgbẹ́, bí wọ́n ti ń dàgbà, wọn kì í ṣiṣẹ́ o, bẹ́ẹ̀ ni wọn kì í sì ráhùn. Mo sì wí fún yín pé a kò ṣe Sólómọ́nì pàápàá ní ọ̀ṣọ́ nínú gbogbo ògo rẹ̀ tó bí ọ̀kan nínú wọ̀nyí. Ǹjẹ́ bí Ọlọ́run bá wọ koríko ìgbẹ́ ní aṣọ, bẹ́ẹ̀ èyí tí ó wà lónìí tí a sì gbà á sínú iná lọ́la, mélòó mélòó ni kì yóò lè fi lè wọ̀ yín ní aṣọ, ẹ̀yin oníkékeré ìgbàgbọ́? Nítorí náà ẹ má ṣe ṣe àníyàn wípé kí ni àwa yóò jẹ, tàbí kí ni àwa yóò mu, tàbí aṣọ wo ni àwa yóò wọ̀. Nítorí gbogbo nǹkan wọ̀nyí ni àwọn kèfèrí ń wá kiri o. Nítorí bàbá yín tí ń bẹ ní ọ̀run mọ̀ pé ẹ̀yin kò lè ṣe aláìní gbogbo nǹkan wọ̀nyí. Ṣùgbọ́n ẹ tètè máa wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀, gbogbo nǹkan wọ̀nyí ni a ó sì fi kún fún yín. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yìí náà kó Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́rú. Òfin ààyò sọ pé bí o bá fi ohun tó tọ́ ṣáájú, ohun gbogbo yòókù yóò wá sí ìmúṣẹ. Jésù ń sọ òfin ààyò dájúdájú nínú ìwé Mátíù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàléníọgbọ̀n. Nígbà tí ènìyàn bá ń wá àwọn nǹkan mìíràn lékè Ọlọ́run, irú ẹni bẹ́ẹ̀ yóò làkàkà, ṣùgbọ́n tí ó bá kọ́kọ́ wá Ọlọ́run náà, ohun gbogbo tó kù ni a ó fi kún fún un. Ohun tí o bá fi ṣe ààyò máa sọ bí ayé rẹ yóò ti dára tó. Nígbà tí o bá gba ìkórè rẹ àkọ́kọ́ nínú èyíkéyìí iṣẹ́ tí o ṣe, o gbọ́dọ̀ mú lọ fún Ọlọ́run. Èyí ni àmì pé o bu ọlá fún un, o sì fi ṣáájú. Bẹ́ẹ̀ gẹ́gẹ́, gbogbo ìkórè yòókù yóò wà ní ìpamọ́ láìséwu. Ìwé Òwe orí ìkẹta ẹsẹ̀ ìkẹsàn-án dé ìkẹwàá. Ọ̀pọ̀ àwọn ènìyàn máa ń fi owó ṣáájú Ọlọ́run. Ìdí nìyí tí wọ́n fi ní ìrírí ìbìnújẹ́ tí owó kò lè tán. Àwọn ọlọ́rọ̀ kan kò lè sùn ní alẹ́ o, tí wọn yóò sì fi tayọ̀tayọ̀ fi ọlá wọn ṣe pàṣípàrọ̀ láti ní àlàáfíà àti ayọ̀. Ìṣòro náà ni ohun àti ẹni tí wọ́n fi ṣe ààyò. Ọkùnrin ọlọ́rọ̀ nínú ìwé Mátíù orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ẹsẹ̀ ìkejìlélógún mọ̀ pé ohun kan ṣoṣo nínú ayé rẹ̀, ó ti pa òfin mọ́ tẹ́lẹ̀ o. Ó sì tún ní owó púpọ̀, ṣùgbọ́n ó rí i pé òun kò pé. Ó lọ bá Jésù fún ọ̀nà àbáyọ. A sì sọ fún un pé ìṣòro rẹ̀ wá láti ibi àwọn ohun tó fi ṣe ààyò. Ó fi owó ṣe ààyò lékè kí ó máa tẹ̀lé Jésù. Tí Ọlọ́run bá sọ fún ọ pé kí o ta ohun gbogbo tí o ní, gbàgbé nípa àlá rẹ, kí o sì wọ inú iṣẹ́ ìránṣẹ́ lọ lójú páálí, ǹjẹ́ ìwọ yóò ṣe bí? Ìdáhùn rẹ yóò sọ bí o bá ṣe fẹ́. Ìdáhùn rẹ yóò sọ ohun tí o bá fi ṣe ààyò tàbí bẹ́ẹ̀ kọ́. Nígbà tí o bá yẹ ìwé mímọ́ wò, àwọn tó fi Ọlọ́run ṣe ààyò ni ó san
ní ẹ̀san gidigidi fún wọn. Fún àpẹẹrẹ, ìbùkún Ábúráhámù wà lónìí nítorí ó fi Ọlọ́run ṣe ààyò lékè ohun gbogbo, kódà ọmọ rẹ̀ tìkálára rẹ̀. Ìwé Genesis orí 21 ẹsẹ̀ 10. Mo jẹ́ àpẹẹrẹ tó sì wà láàyè fún àwọn èrè fífi Ọlọ́run ṣe ààyò. Mo fi ohun tí mo fẹ́ jẹ́ sílẹ̀ nínú ìwé kíkà àti àlá mi láti di olùdarí ilé ẹ̀kọ́ gíga tó kéré jùlọ lọ́jọ́ orí ní ilẹ̀ Áfíríkà, láti di alábòjútó gbogbogbò lórí ìjọ tí owó tó ń wọlé fún lóṣù kò sì tó owó oṣù mi nítorí Ọlọ́run sọ bẹ́ẹ̀. Lónìí, orúkọ náà Adébóyè jẹ́ gbajúgbajà káàkiri àgbáyé nítorí mo fi Ọlọ́run ṣe ààyò lékè àlá mi. Ọlọ́run owú ni Ọlọ́run. Ìwé Ẹ́kísódù orí 23 ẹsẹ̀ 14 kò lè gba ipò kejì nínú ọkàn rẹ o. Ohunkóhun tàbí ẹnikẹ́ni tí ó bá fi ṣe ààyò lékè Ọlọ́run ti di Ọlọ́run fún ọ. Ọlọ́run sọ pé ìwọ kò gbọdọ̀ ní Ọlọ́run mìíràn pẹ̀lú òun. Ìwé Ẹ́kísódù orí 20 ẹsẹ̀ 3. O gbọdọ̀ fẹ́ràn rẹ̀ pẹ̀lú gbogbo ọkàn rẹ, àyà rẹ àti inú rẹ. Èyí ni òfin tó tóbi jù àti òfin àkọ́kọ́. Ìwé Mátíù orí 22 ẹsẹ̀ 17 títí dé ẹsẹ̀ 28. Nígbà tí o bá ṣe èyí, ohun gbogbo tó kù yóò ṣe déédéé nínú ayé rẹ. Fi Ọlọ́run síwájú o. Kókó àdúrà: Baba, màá fi ọ́ ṣáájú nínú gbogbo ẹ̀ka ayé mi, jọ̀wọ́. Má jẹ́ kí ohunkóhun ṣe pàtàkì jù ọ́ lọ nínú ayé mi ní orúkọ Jésù. Ẹ̀já sọ pé bàbá mi, Olúwa, màá fi ọ́ síwájú ní gbogbo ẹ̀ka ayé mi. Olúwa, jọ̀wọ́ má jẹ́ kí ohunkóhun kó ṣe pàtàkì jù ọ́ lọ nínú ayé mi. Ṣàánú fún mi láti fi ọ́ síwájú. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi share, ẹ máa comment, kí ẹ jẹ́ kí àwọn ènìyàn kí ó jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá, kí Olúwa kó bùkún fún wa. Ó dàbọ̀.